ilé ìtaṣẹ̀ kọ́ mọ́ jẹ́ èsì ọ̀rọ̀ fún gbogbo àwọn ará bí àwọn ọmọ bàbá Èkó. Ẹ̀yin lẹ́yìn ò ní míníàdù tẹ́ẹ̀rìn lẹ́ẹ̀sì ní mọ́sídárù tàlákì alùsùn náà àwọn mọ̀sọ́dìrù wa méjì náà tó jẹ́ pé lẹ́yìn ẹ̀ báyìí ìjìmọ̀ ló tún ṣe kíni ló tún kàn. Mọ̀sọ́dìrù àkọ́ ní Qur'an ẹlẹ́ẹ̀kejì ó náà ní súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó tó ka àwọn ìjìmọ̀. Kí mo wá fẹ́ fàyọ ni pé ẹ̀yin ni mutakallibu tọ́bà ẹ̀yin lẹ́ẹ̀ ní míníàdù tẹ́ pé ẹ̀rin lórí ẹ̀yin lẹ́ẹ̀ ní ẹ̀yin lẹ́ẹ̀ lọ bí lónìí ẹ̀yin lẹ́ẹ̀ lọ bí lọ́la bí wọ́n fẹ́ ka imọ́ bíbá yìí ẹ̀yin náà lẹ́ẹ̀tún ṣe kíni o ẹ̀tún yí sí bíbá yìí. Lápèjúwe àbá kan nínú àwọn ọmọ mọ́rkàsì náà nígbà jẹ́ ń kàdísì kan gbà kan tí wọ́n sọ pé tẹ́ kàdísì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé bá báyàwó ẹ̀sùn nínú àwẹ̀ Ramadan ọ̀daràn wọ́n sọ àwọn kàfàrà ó ní àdísì yẹn àwọn káàbù al-akhbar ó ní bó ṣe wí náà ló ní àwọn ọ̀rọ̀ tí káàbù àbárí gbà wá ní ẹni Ìmáàmù Málíkì gẹ́ bá gbẹ́sẹ̀ lé òun gbẹ́sẹ̀ Ìmáàmù Málíkì kú lẹ́nu rẹ̀ lẹ́yìn mọ́ kankan. Kí láwẹ́ fàyọ ní kí ẹgbọ́rọ̀ yẹn ó ní ìgbẹ́ kàdísì fún ó lọ́rọ̀ àwọn tí wọ́n gbà tàn wá lásán ni ọ̀rọ̀ ẹni tí wọ́n sọ̀tàn ní ọ̀rọ̀ sí gbára lé ẹ̀dìmọ́ àfa àtọ́lẹ́à nínú àwọn tí wọ́n ń gá ìdí mòdìrú dáadáa tó pé ń ṣe dìfá fún mòdìrú ní ẹnìkan bí léèrè mú fídíò rẹ̀ kan lẹ́jọ́ mẹ́ta yìí ẹnìkan bí léèrè ń pa pé àwọn ọkùnrin Ọlọ́run lóhun pèsè ìyàwó tó pọ̀ fún ẹ lálùjánnà ìpé bó wà ń tàwọn obìnrin ìgbà tí ó wà dáhùn ọ ń ka àwọn háyà Qur'an tọ́lọ́run ti ń sọ ń bẹ̀ pé udkhulul jannata antum wa azwajukum tọ́lọ́run ti sọ pé ẹwà jẹ́ náà ẹ̀yin àtàwọn ìyàwó yín ọ́sà ń prúfù ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà yẹn pé kò sí tó burú ń bẹ̀ wípé ọkùnrin àtobìnrin lọ́lọ́run bá wí tó bá wo obìnrin náà yóò lè fẹ́ yàwó tó ṣe kíni tó wù kí wá lẹ̀ rí rẹ̀ ó ní tó bá yẹ pé kèsì pọ́kùnrin àtobìnrin lọ́lọ́run bá wí ni wípé kò sí tó ní Ọlọ́run bá láti sọ pé kọ́dákọ wípé obìnrin ò sínú tó ń sọ ò kí nínú ẹ̀rí ẹ̀ ọmọ ẹ̀rí ẹ̀ wà ní Kùránì náà ni pé ọwá ní nígbà Ọlọ́run sọ̀rọ̀ ogún Ọlọ́run pín tobìnrin lọ́tọ̀ ó pín tọkùnrin lọ́tọ̀ ẹ̀dẹ́ o ọwá di bí àyà ìgbà Ànábì wa Nuhu alayhi salatu wassalam falabitha fihim alifa sanatin illa khamsina ama Ọlọ́run Ànábì wa Nuhu ó lò 100,000 ọdún tí í ṣe 1000 years àyàfi 50 years ọjẹ́ nẹ́ àyàfi 50 years lásán láàrin àwọn èèyàn rẹ̀ ìtàǹjìyàn sí lórí nù sójó orí ẹ̀wà ájú bá yẹn lọ àbí òjù bẹ́ẹ̀ lọ ìyẹn bá fù mí nìyẹn. Ọwádìí ìsìn ìgbà tó wọ́n máa ṣẹ̀ rí lórí ọ̀rọ̀ yẹn kò irú àfàtọ́lẹ́à kò lè sọ pé tó bá yẹ pé kèsì irú ọjọ́ táwà ń lò yìí tó bá yẹ pé kèsì irú ẹ̀ ìwé kò sí tó burú fọ́lọ́ náà kọ́lọ́ sọ pé àkèsì irú tẹ́yìn ró tàbí kánàbí sallallahu alaihi wasallam kánàbí ọ̀tẹ́lá yẹn fáǹsù àbá pé ọjọ́ tọ́lọ́ ń sọ yẹn o kì í ṣe irú ọjọ́ tẹ́yìn ṣe kí ni o tẹ́yẹ tá ń lò ní ìsinyìí o kò wí báyẹn o wọ́n láǹ gbá àwọn rìcháàjì kan kìíní kan ẹ bá lọ wo ìtàn àwọn kan wọ́n ní ẹlòta àti kìíní kan 1000 years nígbà fà kẹjá ìdúró wò lá gbogbo ilé ìsọkúsọ lásán ni ọ̀rọ̀ Qur'an ẹ mọ́ wá mọ́ gbọ́ ní tàbá tí mò ń sọ tì náà tó náà ní ọ̀rọ̀ Ànábì ń gbà kádìsì fún tó ní ọ̀rọ̀ àwọn akọ̀tàn ni ní ìsìn akọ̀tàn tọ́tí ẹ̀wà jẹ́ káàbù táǹsọ yìí kọ́tí ẹ̀yẹ kó gbà díìsì táǹsọ yẹn wá o kọ́ gbà wá o ṣùgbọ́n káàbù yẹn mùsùlùmí ni ọ̀rọ̀ tó wá sọ kápò gẹ́gẹ́gẹ́ ọ̀rọ̀ tó bá sọ kí ni tó bá jẹ́ pé sánẹ́dù ẹ̀dá táwọn míì tiẹ̀ sì gbà wá náà tẹ́ jẹ́ sí kọ̀ kí ló burú bẹ́ẹ̀ ká gbà wọlé ká tó wá mẹ́rin pàdísì tiẹ̀ sọ́ngbà yẹn káàbù kò sí kí ni òun kó gbà wá ẹ̀ tó wá ń sọ pé ọ̀rọ̀ káàbù àwọn ò ní gbà wọlé pé àsọ̀tàn ni ní ìsìn ni wọ́n lọ mú ẹ̀dá àti ẹ̀mọ̀ rí gan pé ẹgbà rícháàjì ni àwọn tẹ́ ti kọ̀tàn àwọn tẹ́ ti gbá ẹnìkan mọ̀tànmọ̀tàn yọ́ mọ̀ ju Ibnu Kathir lọ ní ìsìn ni ọ̀rọ̀ ẹ̀ tó wá mọ̀tàn àwọn wá fi sẹ́ẹ̀rí ní ìsìn kí ni ẹ ń pè yẹn nínú àwọn onímọ̀ntìkì tànákùdù ni wọ́n ń pè yẹn tànákùdù òun náà
ọ̀rọ̀ yẹn ṣe kíni ó takura wọn tanakudu ní gbé iná lẹ tanakudu yẹn náà láti wà lò fún yín náà wípé inú ọ̀rọ̀ yín náà láti ṣe kíni o náà láti kó rọ́dù fún yín ẹ̀wọ̀n ní alùsù náà ní ìmọ̀ bíbáwo ta ní wá mọ̀ tó kọjá alùsù náà rà ìmọ̀ alùsù náà ń wá mọ̀ ṣùgbọ́n ìmọ̀ Ọlọ́run ni wọ́n ń wá wọ́n yẹ kọjá Ọlọ́run wí ànábì wí tí wọ́n bá tú alukur'an nísìn alukur'an tí wọ́n tù ó tó di pé wọ́n lọ bòmí wọ́n ti wò pé tí ìtumọ̀ yìí ṣé àyà yìí sọ́wọ́ muhtamil tó gbé ìtumọ̀ méjì tó bá yí pé ìtumọ̀ méjèèjì tí lọ kò sí tó burú ń bẹ kódà bò pé mẹ́ta bó ṣe kíni min babi ikhtilafu tanawwu' táwọn àfọ́sọ ilé ìtọ́ tiẹ̀ ilé ìtù tiẹ̀ tí ò bá ti jẹ́ ikhtilafu tabord kò sí tó burú ń bẹ tí ẹ sì wò pé àyà mi nínú Qur'an kọ̀tàkù ààyè lè ní ìsìn sẹ́mọ̀ ìgbà mí ń bẹ àwọn àyà mi níbẹ̀ yọ́ dàbí zọ́ìrù ta'arud wíwò tí èyàn ó wò báyìí yọ́ dàbí ìgbà àyà yẹn sí kí ni bí ìgbà kan takura wọn ilé ìlànà àfáà máa ṣiṣẹ́ pé sọ takura wọn àbí takura ọ̀rọ̀ Ọlọ́run sì lé sí kí ni kò lè takura wọn tí nǹkan bá bẹnu ọpọlọ ẹ lókù tó gbọ́ yìí ni wọn ó tó wá máa ṣe gbìyànjú pé sí jámù ṣe é ṣe láàrin méjèèjì igbe àbí kí lọ́lọ́run gbà lérò wọ́n lọ ka kí l'Ànábì sọ lórí ẹ̀ kí làwọn sàhábà gbọ́yé lórí ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò ní nítorí bí Ọlọ́run bá ti fi sí tánàbí bá fi sí ọ̀rọ̀ tí ó bá ti ṣe kí ni o tí ó wà muhtamil tí ó rẹ̀ sí tààrúdù ń bẹ kí ni ibi Ọlọ́run bá fi sí Ànábì bá fi sí òun náà làwọn alùsùn náà ṣùgbọ́n wọ́n ka ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀gbà wọ́n kọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ẹ̀gbà wọlé wọ́n sọ̀rọ̀ àwọn sàhábà ẹ̀gbà wọlé ọwọ́ àlọ́mọ́ àgbákò ẹ wà lọ mọ́ wo ìtàn ẹnìkan pé ìtàn kan ipé tẹ́ bá lọ kàwé báyìí tẹ́ bá sáàsì gọ́gù bí báwo lórí ọ̀rọ̀ Qur'an ọmọ sáàsì fún gọ́gù ládùú tafsiru táwọn àfáà ti ṣe àfáà súnà alùsùnà ṣe ìdí ọ̀jà alùsùnà ṣe ládùú tafsiru tí wọ́n wá ṣe yẹn ìwà wà lọ mọ́ gọ́gù ìtàn tí ẹ sì ń kàdíìsì fún ọ ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó ní nǹkan bẹ lọ́dọ̀ yín ẹ̀yin lẹ̀ ní ojú kan dúró sí tí wọ́n bá rán yín mọ́ bí báyìí ẹ̀sùn ilé tí wọ́n bá tún rán yín mọ́ bẹ́ẹ̀ ẹ̀sùn ilé àwọn alùsùn náà àwọn lójú ọ̀nà tí wọ́n ń tẹ̀lé wọ́n lójú ọ̀nà tí wọ́n ń ṣe kí ni o yàsírò àléhá tí wọ́n ń ṣe kí ni o tí wọ́n ń tọ̀ gbẹ̀yìn ẹ̀yin lẹ́mọ̀ lọ bí ẹ̀yin lẹ́lẹ̀ yóò dá lánàá ẹ̀yin lẹ́lọ̀ dá lónìí ẹ̀yin lẹ́lẹ̀ yóò dá lé òní tó bá dọ̀là lẹ́tùn ló dá gbogbo yẹn o kì í gbogbo tó bá ìjọ́mọ́ Qur'an ó dúró lórí Ọlọ́run wí Ànábì wí ni kí làgbọ́yé àwọn sàhábà àwọn tí wọ́n tẹ̀lé wọn kí làgbọ́yé ọwọ́ àlọ́mọ oní ìkẹ́jẹ sẹ́ẹ̀dì àwọn kìnnì kan oní ẹ lọ wo gbá kan ẹ lọ wo àwo kan á sì ọ̀rọ̀ Ànábì ọ̀rọ̀ Ọlọ́run lọ́lọ́mọ wo ọ̀rọ̀ táàmù àwọn tí wọ́n kọ́ ọ̀rọ̀ tó ní sánẹ́dù wọn ó kà fún yín ẹ̀ ní ìgbà wọlé ẹ wà lọ́mọ mú ìwọ ọlọ́mọ ṣàánú ẹ lọ́mọ mọ́rọ̀ tí ò tiẹ̀ táàmù ẹ̀ ń tọ́kọ́ gẹ ẹ lọ́mọ mú wa wọ́n ka ọ̀rọ̀ táàmù ẹ̀ ń tọ́kọ́ tó tún ní ìsìnàdù dé bẹ́ẹ̀ pé lájọ̀dọ̀ lágbájá ẹ̀ nígbà bọ̀tẹ́ ìbá fẹ́ ṣe àpèjúwe tẹ́yìn bá fẹ́ ṣe kíní ẹ̀ ṣe kíní o ẹ̀ mú lọ ọ̀dà kò sì jọ lẹ́nu ẹ bá kàn pa ọ̀rọ̀ àwọn fírọ́kù yóò ti mọ̀ pé bí àwọn fírọ́kù ṣe máa ṣe nù tí wọ́n bá fẹ́ ṣe nẹ́fíù sífàtì nìsín lọ́pọ̀lọpọ̀ àwọn alòlùkẹ́lá wọ́n sọ fún yín pé ìtumọ̀ ìstáwọ́lá ni ẹwà sọ fún ìstáwọ́lá bíi báwo ìgbólẹ̀ ti rí lè nù lókọ̀ tẹ́ bá rí inú mú jámù lónìí àwọn àbájọ ya pé wọ́n sẹ̀ ṣe nígbà tí àṣàwọ̀wọ̀ ọ̀pọ̀ náà kílẹ̀ rí wọ́n ní orin bíṣírí kan pé ó ṣe kí ni ó ṣe ìstáwọ́lá aláyìn rọ́kì ó ṣe kí ni lórí ìkíní á sì kàdíìsì á kà áyà Kùránì áyàdí mẹ́nu Kùránì tó jó ya kókè lọ́lọ́wọ́ bá wà ọwọ́ àfọwọ́kọ̀ kọ́líkì yìí ọlọ́wà lórí gbogbo ẹ̀dá tó dá áyàdí mẹ́nu Kùránì tá a bá ka ẹ̀rí ó lé 1000 ó lé ní kí ni ó lé 1000 wọn ò ní gbà gbogbo àyà wọn ò ní gbà wọn ò ní àwọn ó sì tàwí ìlú ẹ̀ nígbò bá tún áyá ẹ̀ka díìsì wọn ò ní gbà irọ́ ṣùgbọ́n àlọ́ mú ọ̀rọ̀ ẹnìkan tí ò lásọ̀ sí tẹ́ẹ̀tì ẹ̀dá ẹ̀ tẹ́ẹ̀ mọ̀ Ọlọ́run fi wá mọ̀ náà